a ọlọ́jọ́ ìbí máa dá gọjọgọjọ kó gbàlùgbàjò èní lọ́jọ́ ìbí ẹ ọlọ́jọ́ ìbí a ọlọ́jọ́ ìbí máa dá gọjọgọjọ kó gbàlùgbàjò èní lọ́jọ́ ìbí ẹ. Tẹ́milọ́rùn akéwì bàbá ń kọrin ọpẹ́ bàbá ń jíjó ọpẹ́ bàbá ń dá músòsé lẹ́dùnmáre kò léèwọ̀ kankan. Ńlá ṣe ń bá bàbá David Àkàndé àti Ládé Gbádébọ̀ lọ́jọ́ bíi tòní dúpẹ́. Ó ti yẹ ẹjẹ́ àlọ́ alára ẹjẹ́ àlọ́ ẹjẹ́ àrèlé ẹnìkan mi onínúure. Ó kú ọjọ́ bíi òní o ọkọ ọmọlọ́lá ya jẹ́jẹ́ yàn jẹ́jẹ́. Ìlẹ́ òkú ọdún bàbá Bọ̀dé bàbá Ọláyínká bàbá Máyọ̀wá bàbá Oyèbùsọ́lá àwọn ọmọ olóríire. Ìlẹ́ Àkàndé ọkọrin tí ń tọ́jú ilé tọ́jú aya tọ́jú ọmọ akíkanjú tí kì í ṣèmẹ́lẹ́. Agbọ́mábí wọn oníwà pẹ̀lẹ́ ní ire ìlẹ́ oníwà tútù. Ó ti sọdún èyí náà kóríjí ó tún ṣe tẹ̀mí. David Àkàndé àti Ládé ọmọ Gbádébọ̀ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Àádọ́gbadélẹ̀ ọkùnrin ẹ̀rín gbémi níyì àdúmáradá àbàwọ̀ tútù bí ẹja inú omi òǹkẹ́bímọ rẹ̀ ń bọ́mọdé ṣe ó sì tún níbẹ̀rù àgbà. Ọlọ́jọ́ bíi tòní ìyàwó rẹ̀ ní mọ́ kí ọ. Onítẹ́milọ́rùn bá ń kọ́kọ́ mi onínúure. Oníbáǹkì olùbádámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́. Oníbáǹkọ́kọ́ tí ń fún mi lóúnjẹ àwọn ọmọ rẹ̀ nù gbẹ̀yìn. Oníbáǹkì bàbá rẹ̀ tí ń tọ́jú wọn. Àti Ládé ó yá jẹ́ sáré délé bàbá tó bí ọlọ́mọ. Ó yá gbé gbàngbàngbàn ẹ jẹ́ lọ kí wọ́n ní Fòròlú. Ó yá jẹ́ lọ kí wọ́n níbi tá a gbé bí. Ó yá jẹ́ lọ kí wọ́n nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wọn ní fún Adé Òròlú ọmọ Àjàtẹ́sùn Adéláwẹ̀ ọmọ ẹyẹ tí ń dádé orí igi. Òròlú mo kọ́yọ̀ mo jàtẹ́ olúfún Adé mo lépo nílé mo jẹ láfunfun mo ní o mo ré balùwẹ̀ láàjì. Adéláwẹ̀ ọmọ oríire tí ń sunkún Adé Òròlú ọmọ agbórí òró pété. Lọ́jọ́ mo dé fún lé ìgbé òsè ra wọn kan wọn ò dàgbà òbẹ́ palẹ̀ kàn mọ́ wọn jẹ̀fọ́ sísìn. Ẹrú Òròlú ní sunlẹ̀lẹ̀ ọmọọba ní sorí kókó. Ẹ̀yin lọ́mọ òjò pa mí òjò pèrè òjò pẹ́ wàhálà mi dànùdànù òjò tó pa mí lánàá wò délé wí mo délé tán mo tako sẹ́lẹ́gbẹ́ra lẹ́nu. Ẹ̀yin lọ́mọ orí Adé mo níyùn níṣẹ́jú ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún. Ọdún Adé ni wọ́n ń bọ nílé bàbá tó bí ọlọ́mọ mo ní ẹ káròròlú ẹ lọ rè gbádé ṣẹ́ṣẹ́ fún. Ọlọ́jọ́ bíi tòní ó ti sọdún èyí náà kóríjí ó tún ṣe tẹ̀mí. Wàá pẹ́ láyé ojú rẹ ò ní ríbi bó ti wù kó o pẹ́ láyé tó o ní mo sì mọ̀ yà bó ti wù kó o pẹ́ láyé tó o sì ní mọ̀ nira. O ní rí kú aya bẹ́ẹ̀ ló sì ní rí kú ọmọ. O ní táwọ́ ná o ní tàràkà kó o tó jẹun iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ láṣẹ Elédùmarè ọba o ní dẹni àná lọ́lọ́ Ọlọ́run ọba o sì ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Nítorí wọ́n ní pẹ́pẹ́pẹ́ lọmọ owó ṣe nílé aró jẹ́jẹ́jẹ́ lọ kọ́ńgbó pẹ́pẹ́pẹ́ làdá ń gbó. Pèrègùn ìgbódùn àwọn kì í kánjú kú sí bí wọ́n ní ogbó àgbóra kò ní táwọn àdàgbàrá kò ní tìgbín ogbó àgbé ewu nítorí àdàgbà òmu nítòsè. Wàá gbó wàá tọ́ lọ́lọ́ Ọlọ́run ọba wá dàgbà bí ààrẹ òwúrọ̀. Tán bá wá níta ló kéwì yìí fún ọ kó o sọ fún wọn wípé Tẹ́milọ́rùn akéwì lèmi jẹ́ ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ kàrí ọ̀rán mo bú Jẹ̀ṣà sóró.